ẹ máa rántí pé ìkan lọ́gbọ́n ìkan fọgbọ́n tiẹ̀ mọ́lé káyé ejò lọ́gbọ́n ejò ń fi ọgbọ́n tiẹ̀ ṣèkà ẹ máa rántí pé oyin náà lọ́gbọ́n o oyin fọgbọ́n tiẹ̀ kó àdùjọ òdìdẹrẹ́ lọ́gbọ́n orílẹ̀ dídẹrẹ́ ń fọgbọ́n tí wọ́n kọ́ ayé kò tọ́ lọ́gbọ́n ń fọgbọ́n tiẹ̀ sọ̀rọ̀ ta kò sẹ́ni tí ò lọ́gbọ́n o oníkálukú lọ́gbọ́n tiẹ̀ gbà lónìí. ìbálòdé tó ní o ìbà Olódùmarè ọba tó láyé ọba tó lóde ọ̀run ọba àná ọba òní ṣe bí wọn náà lọ́ba ọ̀la ọba títí ń bẹ kí bẹbẹ ọtọ́ mọ́ bẹ èyí tí ó sì tún mọ́ bẹ nígbà tí bẹbẹ òní sí mọ́ ìbà ọba tẹ́rẹ̀rẹ̀ káyé àríbà kí bàtà wa kó mọ́ ṣe ìbà akọ́dá àríbà kí bàtà wa kó mọ́ ṣe ìbà àṣẹ̀dá o àgbẹ̀ tó dóko tí orí bá èèpẹ̀ ó ti dájú kí alẹ́ tó lẹ́ èpè ọgbọ̀n ságbẹ̀ lójú. ọjọ́ Sunday ni wọ́n bí mi nítorí náà Sunday ni wọ́n ti bí mi lẹ̀ báyìí wọ́n ti fi lóko ọjọ́ náà Sunday ni ṣùgbọ́n ọ̀la túbọ̀ sí ọ̀la dàbí wọ́n tẹ̀lé àyà. ìran Ògún ni ìran èmi bẹ́ẹ̀ ni wọ́n kí èmi ní ọmọ Ògún rè ọmọ bí ò sí onírè ẹ̀ òroko bí ò sí onírè wọn ọ̀yẹ̀nà bí ò sí onírè wọn ò ti gódógbó ẹrú ṣáájú ẹrú onírè ní ìrọ̀bẹ́ ìwọ̀fà abẹ wọn arọ agbẹ́sìlò wọn bíbí onírè ní rẹ̀ mú ṣékélé ẹ̀mú ní ọ̀rọ̀ là ń tèmi jígbọ́jọ́ ìjì máa wọ́n ní tọ́rin lọ àgbẹ̀dẹ bàbá mi ṣùṣù ọmọ jẹ̀gẹ̀dẹ̀ nígídé mo fi ọmọ owó bá àgbà sọ̀rọ̀. ọlọ́dàpọ̀ ọlátúnbọ̀ sún ó èrèmọ̀gún ní yín ọmọ àyíyọ̀ ẹ̀yin lọ méjì wẹ́rẹ́ tí ò jẹ́ lé báwọn nàjà àṣà àbẹ̀ òjò wẹ́rẹ́ tí ò jẹ́ lé nàjà àtìrè èjì dáwọ́ kò dájé nàjà mọ̀gún dé báwọn nàjà mọ̀gún dalẹ̀ ẹ̀yin lọ máa wúrin túrin rọ ire ni wọ́n ti ń bọ̀ lọ bá mọ́kọ́ wá èmi náà ní mú ṣùbọ̀ lágbẹ̀ẹ́dẹ ọmọ àgbẹ̀dẹ mi sùúrù lọ́nà tìrè kò sí onírè wọn òrókó kò sí onírè wọn òyẹ̀nà kò sí onírè wọn ní ti gbódógbó ẹrú síwájú ṣe bẹ́rù onírè ní rọkọ́ kò sí onírè wọn ọ̀gbàdà. bí ò bá ṣe àǹfààní tí mo ní pé mo ní àwọn olùkọ́ tí wọ́n ń wú mi lórí ní St. Louis College ìgbà yẹn ni ìyẹn ló ti ta mọ́ mi nígbà tí à ń lọ sílé ẹ̀kọ́ teacher training ni wọ́n pè é gbogbo nǹkan ni wọ́n máa ń kọ́ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó di eléré orí ìtàgé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó di bírú òdùlé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ eléré orí ọ̀nà bírú Adégbòye Onígbìndé àwọn tí wọ́n sí ní ọ̀wá nu ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ bíṣọ́ọ̀bù lónìí bíi bíṣọ́ọ̀bù Fájẹ́milókun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ wọn teacher training ni ló ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni n ò lè gbàgbé lúùkù mímọ́ St. Louis Teacher Training College yẹn ló ràn mí lọ́wọ́ àní á wù mí lórí ìgbà tí mo jáde ni mo tó wá fìwé yẹn fún àwọn tí wọ́n ń ṣe díje tí wọ́n bá wù mí lórí bí òǹgbìn ọ̀bá gbìn kí ni òǹhù ó hù bí òǹhù ọ̀bá hù kí ni òǹtò òṣòóṣò bí òǹṣò ọ̀bá so ó kí àwọn òpó múlé rónú kí ló ń ká ọ̀ká bó ń ká ọ̀bá kà kí ni òǹgbọ̀n ọgbọ̀n bó ń ọ̀bá gbọ̀n kí ni olóògbìn kí ni ó rí fi hun sọ. amúnibú ni ẹran ìbíyẹ fọ́ lójú ọ̀tún ẹran rẹ̀ fọ́ lójú òsì bí a bá ń bú ẹran ìbíyẹ á máa jarán ẹran afọ́jú la fẹ́ bú ni tàbá fọ́jú ẹran tó ń jẹlé amúnibú ni amúnibí ni obìnrin ọ̀dọ́gọ́ tẹ́lẹ́rú ń lọ ẹrú rẹ̀ tó nù tó ní kí wọ́n dákẹ́ lílọ̀ kí wọ́n jọkọ̀ òun toko dé bẹ́ẹ̀ lọkọ òdógó sì mọ̀kan bẹ́ẹ̀ ni kò sì mọ̀kan nípa ẹrú tí wọ́n ń lọ amúnibú ni ìyàwó káfíńtà níbo lọkọ rẹ̀ lọ ìyàwó lọkọ òun ti jáde ó lọ rèé túlé ṣẹṣẹ túlétúlé lọkọ rẹ̀ ń ṣe ni tàbí ṣe kanlékanlé amúnibú ni ìyàwó àdán kò ra yangan fọ́kọ lọ́jà kò ra bàbà fọ́kọ lọ́jà tó wá lọ sọ́jà tó lọ ra fìlà fọ́kọ nílé amúnibú ni. Ògúnlákàyé Adéfáládé Òṣùká fẹ́ pẹlẹ́rù ilé oníṣe ni Òṣùká fẹ́ pẹlẹ́rù Kọ̀bọ́mọjẹ́ jẹ́ balógun kan nílùú Ìbàdàn
ó dàbí tí Akínwùmí Ìṣọ̀lá kọ tí wọ́n pè ní Ẹfún Ṣetán Aníwúrà bẹ́ẹ̀ ló fẹ́ jọ wọ́n pọ̀ náà tó ti jáde ni mò ń sọ yẹn o Adéfáládé ó ti jáde Òṣìkàfẹ́ Pẹlẹ́rù ó ti jáde Balógun Kọ̀pọ̀ Ọmọjẹ́ ó ti jáde Ògúnlákàyé ó ti jáde. Láwùyí Ògúnníran nígbà tí Láwùyí Ògúnníran jẹ́ olóòtú ìwé ìròyìn tí wọ́n ń pè ní Ìmọ́lẹ̀ Òwúrọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣùgbọ́n nígbà tí Ìmọ́lẹ̀ Òwúrọ̀ kó gbá wọlé ó tún jẹ́ olóòtú ìwé ìròyìn kan tí wọ́n ń pè ní Òṣùmàrè ìgbà tí Òṣùmàrè náà kó gbá wọlé ó tún wá sọ́dọ̀ tèmi ó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ìgbà táwọn ń gbé Ọ̀kín Ọlọ́jà jáde òun ní í ṣe olóòtú èmi ń jẹ́ olùgbéwèé jáde tẹ́ bá rí gbogbo Ọ̀kín Ọlọ́jà yẹn gbogbo ipa tó kó ń bẹ̀ lẹ́rìí. A ní ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní ẹgbẹ́ òǹkọ̀wé Yorùbá àwọn pòfẹ́sọ̀ Wándé Abímbọ́lá pòfẹ́sọ̀ Akínwùmí Ìṣọ̀lá pòfẹ́sọ̀ Afọlábí Ọlábíntán wọ́n tọ́jú lórí gbogbogbò ní pòfẹ́sọ̀ Adébóyè Babalọ́lá ní yunifásitì Èkó nígbà ni àwọn ni wọ́n kó gbogbo ẹgbẹ́ òǹkọ̀wé Yorùbá lọ gbogbo kọ̀wékọ̀wé ní ẹgbẹ́ ńlá lájọjọ wà. Bóyá o mọ̀ wípé gbẹ́nàgbẹ́nà ni wá nígbà tí gbẹ́nàgbẹ́nà bá ti gbẹ tán ó fi ilẹ̀ kún gbẹ́nugbẹ́nu bí bá wù yẹn fi ṣe ó ti ṣiṣẹ́ tọ́lọ́run rán ó ti gbé ilẹ̀ tiẹ̀ bí ìgbà tí aboyún bá lóyún ni tó bá ti bímọ ara ẹ̀ fúyẹ́ ẹnìkan lè yí sí èdè tó bá wù tó bá ṣeé ṣe bí ó ṣe ìgbà tí mo wà láyé ó lè jẹ́ ìgbà tó lù ẹ̀ ò sí láyé mọ́ ni wọ́n mọ̀ ṣe tí wọ́n bá rí i pé ẹ wo tí mo sọ lẹ́ẹ̀kan animal farm àìmọye èdè ni wọ́n ti túmọ̀ ẹ̀ sí Shakespeare ńkọ́ kì í ṣe gbégbá ayé nígbà ayé rẹ̀ gan wọ́n ní ìtàn àwọn ọmọ kéékèèké ẹranko ń sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí ó pẹ́ mo rí pẹ́ńlẹ̀ ó dire lẹ́yìn rẹ̀ wọ́n gbogbo oríṣiríṣi èdè ni wọ́n á túmọ̀ ẹ̀ sí àìmọye èdè ni wọ́n ti túmọ̀ gbogbo iṣẹ́ Shakespeare sí tó ìyẹn ṣe nǹkan táwọn fún ká mọ́ àti ṣiṣẹ́ tiwa ti bí oyún tọ́lọ́run pé ká lóyún a sì ti bí. ọmọ bíbí onírè mú sókélé níjọba bá yín òjòyè lágbẹ̀dẹ wọ́n fọmọ owú jolúwo wọ́n fẹ́ wìrì jápè náà ẹ̀mú tí ó tètè dé wọ́n ní ọwọ́ àlọ́ rẹ̀ jẹ́ Ilésanmí dòjòyè lọ́nlé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ adọ́kọ lágbẹ̀dẹ àbèrè ẹ̀mú wọ́n á mú síkún ni wọ́n mọ̀ fẹ́ mú wọn ayéròhùn fẹ́ nìyí ẹ̀yin lọ́mọ adọ́kọ lójú àgbàrá kíyanrin ọ̀mọ́gbọ́n sí màṣó èké ló lè sọkọ màṣó ọ̀dàlẹ̀ ló lè sọkọ ọmọ jẹ níjọ́ tí màṣó bá kọkọ rẹ̀ lẹ̀ òwe mọ́ta màṣó pa fún ni nílé ayéròǹfẹ́ ọmọ adọ́kọ níbi owó gbẹ̀ǹso mọ́sọ̀rún gbẹ̀ǹgbẹ̀ alẹ́ ní bá tètè dáyé ṣe bọ́mọ ẹni mẹ́ta ni bá máa jẹ́ ní bá jẹ́ ọmọ alákà máa jẹ wówó máa jẹ́ ọmọ onígbùgbùrù máa róhun wọ́n jẹ ní bá jẹ́ ọmọ alágbẹ̀dẹ máa finá bí n finá nílé lágbẹ̀dẹ wọn ló ṣeun àìtètè finá lé lágbẹ̀dẹ wọn ló ṣeun òfínà fínà ń bẹ lẹ́nu lágbẹ̀dẹ máa dúdú lẹ́nu máa ṣàgbọ̀n ṣàlẹ̀ wóríwórí. ọ̀rọ̀ bá ṣubú àtúntìde ni kò kan tí jẹ́ ìpèníjà àwọn tó jẹ́ wípé wọn ò ní àfojúsùn ni wọ́n mọ̀ pé kinní kan ní ìpèníjà tó bá jẹ́ wípé ẹ jẹ́ ká fi ti alákàn tí ń fọpo wọ́n á ní jọ́ tí alákàn tí ń fọpo kò kún òṣùbà àwọn náà ní sọ pé àṣeyìlá alákàn fọpo níṣepo àwọn náà ní sọ wípé àìkéré akàn tí ò nílé lórí alákàn ń fọpo tiẹ̀ lọ kò wo ti ọ̀pọ̀lọ́ tí ń sòlẹ̀kẹ̀ bóyá àwọn ò ní àfojúsùn bóyá wọ́n ń rò pé ọjà tí mo fẹ́ tà rèé o tí n bá ti rẹ́ni tí ó rà ń ọ̀tá fún un mọ́nù bóyá ń tọ́jú àfojúsùn táwọn míì nù ṣùgbọ́n àfojúsùn tiwa nígbà ni pé ká kọ̀wé kó jáde ó ṣàríye tí a tà níbi tí Ọ̀kín Ọlọ́jà tàbárí alátìlẹyìn ni àbá máa tẹ́tì sí lọ tí a bá ti tẹ̀ jáde táwọn èèyàn ń rà wìtìwìtì inú wa dùn ara wa yá gágá ṣùgbọ́n tí kì í ṣe gbogbo èèyàn ló lè rà tó bá jẹ́ wípé o kọ̀wé jáde
ìkan wà tí ẹlòmíì wà tó jẹ́ pé ẹyọkan náà ló kọ ní ìwé ní ọba kọ ọmọ nígbà tí ó ti tà tí ó ti rówó ń bẹ̀ ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé ó láfojúsùn tó jẹ́ pé iṣẹ́ tọ́lọ́run rán ni tó bá tà kan tó bá tè kan tí ó tà lónìí ẹ jẹ́ n fi kan ṣàpẹẹrẹ George Orwell ó kọ ìwé kan tí wọ́n ń pè ní Animal Farm nígbà tó kọ́kọ́ kọ ṣe ni wọ́n jù síbi ìwé àwọn ọmọdé pé ewúrẹ́ wo ní sọ̀rọ̀ àgùntàn wo ní sọ̀rọ̀ adìẹ wo ní sọ̀rọ̀ wọ́n jù síbẹ̀ wọn ò kákún ṣùgbọ́n ní lónìí ní gbogbo àgbáyé ìwé yẹn ló fẹ́ẹ̀ tà jùlọ torí náà ẹni tó bá ní àfojúsùn pé nǹkan tí Ọlọ́run rán òun rèé bí ìgbà tó gun orí àga wàásù ni ṣé tọ́lọ́run rán òun rèé máa ṣe lọ aláǹtakùn ìràn wú tiẹ̀ lọ gbàyísò yìí sì tán lọ́wọ́ aláǹtakùn àkókò ń gbẹ́dọ̀ tiẹ̀ lọ́nu àwúrèbé ńlá náà tiẹ̀ lọ́nu kò sẹ́ni tó ń bàdú alákànfọ́pọ̀ tiẹ̀ lọ́nu ọ̀pọ̀lọ́ ń sòlẹ̀kẹ́ tiẹ̀ lọ́nu iṣẹ́ tọ́lọ́run rán kálukú ṣùgbọ́n àwọn tí ó ṣèkan tí wọ́n wà fẹ́yìntì tí wọ́n dà pé àwọn ò ṣe mọ́ ó ní láti jẹ́ pé owó làwọn ranjú mọ́ tí wọ́n bá sì ti rówó ń bẹ̀ wọ́n yà padà wọ́n tó wọ́n náà bòmíì lọ. èyí tẹ̀ ń pè ní reading culture yóò wà mọ́ kó kàn pé èdè gẹ̀ẹ́sì ló ń kọ́ ló kà jáde kó kàn pé ó wo ilé ìtàwé kan mo fẹ́ ràwé tó ẹsẹ̀ jáde ìjẹ́rú ẹ̀ wà mọ́. àwọn tó ń tẹ̀wé ìròyìn jáde ní èdè òyìnbó gangan mélòó ni wọ́n ń tà kò sọ́nà àbáyọ kankan ayé ń lọ à ń tọ́ ni èyí tẹ̀ ń pè ní social media tó sọ̀rọ̀ níbi tí wọ́n gbọ́ ní China tí wọ́n gbọ́ ní ó ti gba ayé kan ajá àwòyí ní mehoro òwòyí lé ọ̀pọ̀lọpọ̀ ìwé wa báyìí ló ń fi sínú YouTube tí gbogbo ayé tó bá wà ní Amẹ́ríkà nísìn tó bá ti wà nínú YouTube tàbí nínú gbogbo ẹ̀rọ ayélujára wọ́n lè ṣí ìwé tí mo kọ bí wọ́n sì lè kà l'Amẹ́ríkà wọ́n kà ní Japan báyé tèmi ti àwọn CD orin ló wà nínú YouTube ṣùgbọ́n àwọn ti ìwé à ń gbìyànjú pé a sì ṣèyàn náà ń gbọ́ bá pẹ́. ọ̀rẹ́ wa Dípọ̀ Ṣódípọ̀ ó jẹ́ olórí àwọn méjìlá tí wọ́n kóra wọn jọ ní Abẹ́òkúta Grammar School obìnrin 6 ọkùnrin 6 tí wọ́n jọjọ́ rẹ̀ tí wọ́n ń kọrin ìbílẹ̀ àwa mú wọn wá sí tẹlifíṣàn WNTV nígbà yẹn ní ọdún 1976 nígbà tí Murtala Muhammed kú gbogbo ìgbà tí wọ́n ń ṣọ̀fọ̀ fódódó oṣù kan tí wọ́n fi ṣọ̀fọ̀ èmi àtàwọn náà ń kéwì lórí tẹlifíṣàn àwa dọ́gbọ́n wípé ká kú mú wọn wá sórí rẹ́kọ́ọ̀dù ẹ̀kọ́ tí wọ́n kọ́ bá wa ṣe Ṣódípọ̀ àti àwọn K12 voices ó ní èmi lẹ̀ ń ṣe tí ẹ fi pọ̀ báwọn yìí o ìyàwó là ń gbé o ń gbọ́ pé wọ́n tún bá wa ṣe gbogbo ẹ̀ mo ti fún yín o ó tún bá wa ṣe ń bi kádìjọ́ lọ ibi ọlọ́mọ bá ń rè kádìjọ́ lọ wọ́n tún bá wa ṣe ọdún ayọ̀ lọ́dún yìí o ire gbogbo wọ̀lé wọ́n bá wa ṣe tọlọ́jọ́ bí wọ́n bá wa ṣe ti Abẹ́òkúta Olúmọ Ẹ̀gbá àsàn wá sówó ìlú Ẹ̀gbá àsàn wọ́n bá wa ṣe ti Ìbàdàn láwa yìí wọ́n bá wa ṣe ti Òkú Ọlọ́mọ afẹ́ tó bíi 10 rẹ́kọ́ọ̀dù tí wọ́n bá wa ṣe nígbà ayé rẹ̀ yóò àjọṣepọ̀ wa dánmọ́rán títí tí ọlọ́jọ́ tiẹ̀ fi dé ó ṣèwọ̀n tó lè ṣe òun pẹ̀lú àwọn K12 voices. èmi lẹ̀ ń ṣe tí ẹ fi pọ̀ tó wọ̀nyí o. ìyàwó là ń gbé o. èmi lẹ̀ ń ṣe tí ẹ fi pọ̀ tó wọ̀nyí o. ìyàwó là ń gbé o. Ìlẹ̀kẹ̀ sọ wọ̀wọ̀. ìyàwó là ń gbé o. Ìlẹ̀kẹ̀ sọ wọ̀wọ̀. ìyàwó là ń gbé o. Èmi lẹ̀ ń ṣe tí ẹ fi pọ̀ tó wọ̀nyí. ìyàwó là ń gbé o. Èmi lẹ̀ ń ṣe tí ẹ fi pọ̀ tó wọ̀nyí o. ìyàwó là ń gbé o. ìyàwó là ń gbé o. Ire lónìí orí mi àfiré. Ire wọlé dé ẹ wá wo tọkọtaya tuntun bí wọ́n ti ń fẹ́ lẹ́lẹ́. Àtọkọ àtìyàwó ọ̀sìngín ti dájọ́ ọ̀sìngín adúpẹ́ ọjọ́ ayọ̀ tó sì kò.
ìgbà míì wà tó jẹ́ pé àwọn ni wọ́n lórin, ìgbà míì wà tó jẹ́ pé èmi ni wọ́n ṣàtinúdá rẹ̀, ìgbà míì ò lè jẹ́ orin tí a jọ jókòó pé n ta fẹ́ ṣe yìí òkú ọlọ́mọ orin wo la kọ̀ tí ọba mi tó bá jẹ́ tiwọn à á sanwó ẹ̀ fún wọn láìpẹ́ àwọn ni wọ́n ṣàtinú ọ̀dọ̀ wọn ló ti wá. Ṣùgbọ́n pọ̀lọpọ̀lọ jẹ́ wípé orin tèmi ronú kọ fún ara mi tàbí tí mo ti gbọ́ rí ó ní a sọ pé kí wọ́n kọ. ẹ̀yin èèyàn ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ayé ọ̀hún fẹ́lẹ́fẹ́lẹ́ ayé fẹ́ẹ́ lè lu kanra wọn. ayé fẹ́lẹ́fẹ́lẹ́ ayé fẹ́ẹ́ lè lu kanra wọn. ìyá sì ń jọmọ ẹlòmíì bí kó jáde láyé àmọ́ àwọn olóṣì èèyàn wọ́n ṣe bọ́lọ̀ ń gọ̀ ni ọba tí dání tán tí dúró ti ní aláwùrà bí tí dúró ti ní gbẹ̀rù bá fẹ́ wọ́ ẹ dákun ẹ má bójú tí ọ̀dà wò wá mọ́ o kílẹ̀ ń bójú tí ọ̀dà wò wá sí ọba tó dá gbogbo wa ojú rẹ̀ ní fi wo gbogbo wa ọba mi òkè tí dání ilẹ̀ tí dúró ti yàn. Ìgbà tí à ń gbé Odùláyé Àrẹ̀mú lárugẹ tí ó ń rọkọ̀ kínní tó ń rọkọ̀ kejì tó ń kọ́lé tó ń kọ́ gbogbo ẹ̀ ló fẹ́nu ara ẹ̀ sọ ọ wá di àwọn onílara wọ́n wá gbà kú lọ́dọ̀ wa nílùú Ìbàdàn yìí ni Láńrewájú Adépọ̀jù wà Landlord Records àkàrà gbọ́ pé ó kú lọ́dọ̀ wa wọ́n tí àrọ́kọ̀ kìíní fún àrọ́kọ̀ tóbi tó sì sọ fún gbogbo aráyé pé nítorí Látúbọ̀sún táwọn ń gbúrò ẹ̀ Landlord Ìbàdàn lájọ wa inú ẹgbẹ́ kan náà lájọ wa àjọ ìgbà tí wọ́n ń ṣe akéwì èmi ni mo máa ń ṣe olóòtú yín kí ò ní ránṣẹ́ wá látọ̀hún pé Odùláyé lòun tiẹ̀ fẹ́ kú ò ní Ìbàdàn yìí ìwọ ò wá tiẹ̀ lọ ó ti jẹ́ pé tòun ó ṣe rẹ́kọ̀dù méjì fún ọwọ́ ayanrìn ìwà ayanrìn kówó sí àti mọ́nléwá méjèèjì tó ṣe fún àbúrò wọn mọ́ dòní ìgbà tí obìnrin ọba dánlé ọkọ méjì wò kò lè mọ̀ èyí tó san ó dánlé ọkọ méjì wò ń gbọ́ wá pẹ́ ló wá padà tó wá bẹ̀bẹ̀ ló fi ṣe volume 10 tó sọ pé èmi pẹ̀lú Látúbọ̀sún ọjà èmi pẹ̀lú Látúbọ̀sún gbogbo ibi tí wọ́n mú lọ ńgbà yẹn gbogbo ibi tí wọ́n mú lọ gbogbo ẹ̀ lọ́wọ́ àròyìn nínú rẹ́kọ̀dù volume 10 yẹn iṣẹ́ ayé yìí náà ni èmi pẹ̀lú Látúbọ̀sún ọjà èmi pẹ̀lú Látúbọ̀sún òbínú ayé yìí náà ló kó sí wa láàrin bóbìnrin ọ̀dán lé ọkọ méjì wò kò ní mọ̀ yìí tó san ó dán méjì wò ó sì mọ̀ yìí tó san ibi tó lọ sí lọ́rùn ó ṣe rẹ́kọ̀dù ẹyọ kan fún agbọ́kọ̀ fún ó ṣe rẹ́kọ̀dù méjì lọ́rùn wọn ò fún ní nǹkan kan ó wá padà wá sọ́dọ̀ wa ìyẹn ni ti Odùláyé Àrẹ̀mú. èmi pẹ̀lú Látúbọ̀sún ọjà Àrẹ̀mú èmi pẹ̀lú Látúbọ̀sún òbínú iṣẹ́ ayé yìí náà ni o wọ́n kẹ́yìn ara wa dára wa orí kísà ń bẹ̀ wọ́n àkókò tún wá tó Látúbọ̀sún Àrẹ̀mú pẹ̀lú Odùláyé Àrẹ̀mú. a sì tún gbàdà gbádùn ara wa èmi Àrẹ̀mú bá a ṣe àdátọ́rọ́ ní. ṣé ẹ mọ̀ pé ní ìsìn tó bá wo gbogbo rẹ́kọ̀dù tí mo ti ṣe kò sí kankan tí mò ń dárúkọ olóṣèlú kankan síbẹ̀ rẹ́kọ̀dù ayẹyẹ ló pọ̀ jù náà rẹ́kọ̀dù mi ìgbéyàwó ìkómọ òkú ọlọ́mọ ọjọ́ ìbí ìṣílé òjò oyè jíjẹ akọ́ṣẹ́ àmọ́ṣẹ́ gbogbo wéréke ni sokoro ni àwọn rẹ́kọ̀dù tèmi ṣe pé kò sí kọ́kàn mi pẹ̀lú olóṣèlú àwọn tó jẹ́ akéwì tí máa kí gómìnà tí máa kí olówó àwọn wà lọ́tọ̀ iṣẹ́ tiwọn nìyẹn. Nígbà tí bóyá rẹ́kọ̀dù Lánrè Adépọ̀jù kan jáde nígbà náà tó bújọba àwọn wá rò ní Àbújá lọ́rùn wípé àwọn méjì náà ní í ṣe rẹ́kọ̀dù ewì nìbàdàn àwọn méjì lọ ní wọ́n bá pè mí wọ́n sì pè mí kí ló rí ń bẹ̀ kò ju wákàtí mẹ́ta lọ ní wọ́n bá ní mọ́ bùpọ̀ alẹ́.
ìgbà tí ìwé Ògúnlákáyé gbajúmọ̀ káàkiri àgbáyé tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé ló ń lò ó tó jẹ́ pé òkìkí ẹ̀ wá kàn dé ìlú Ìrè Èkìtì ní ara àwọn ọmọ wa tó ti lọ sí gbèrè ṣé ọ̀pọ̀lọpọ̀ káàkiri ilẹ̀ Yorùbá ni wọ́n ń kì ní ọmọ Ògún Ìrè wọ́n á pè mí níbẹ̀ pé kí wọ́n á joyè nílé wọ́n á fi mí jẹ oyè olórí gbogbo ọmọ ogun nílùú Ìrè gbogbo ọmọ ogun ààrẹ èmi ni ààrẹ nílùú Ìrè 1985 nìyẹn. Ìgbà tó tún di bí ọdún kejì ìgbà tí bàbá wa jẹ oyè ìyẹn Ọ̀pẹ́rìndé Emmanuel Adéyẹmọ tí wọ́n jẹ Olúbàdàn wọ́n fi mí jẹ balógun mọ́jẹ̀ ọbàjẹ́ ti ìlú Ìbàdàn 1985 ní ti Ìrè Èkìtì 1995 ní ti Ìbàdàn gan. Kò sí ọmọ Ìbàdàn kan tí ó pọ̀ ọmọ Ìbàdàn tí ò ní kì í mọ́ ibìkan ní ìlú jagunjagun ní Ìbàdàn ìlú àjagun wọ ni ibìkan ló ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó wá ọmọ Òmùaran ń bẹ ń Bàdàn ọmọ Èkìtì ń bẹ ń Bàdàn ọmọ Adó ń bẹ ń bẹ ọmọ Ìjẹ̀bú ń bẹ ń bẹ ọmọ Ẹ̀gbá ń bẹ ń bẹ bẹ́ẹ̀ ni gbogbo irú wa ògìrì wa táwa kóra wa jọ pọ̀ sílùú Ìbàdàn. Ìrè ní Ògún ni ìran wa ọmọ Ògún ni mí n bá lọ kọ́kọ́ joyè ní ìlú tí ìran bàbá mi ti wá mo tún á jẹ ti Ìbàdàn náà. Èyí tí ó dàbí ẹni pé lóòrìn jùlọ níbẹ̀ ni ti àwọn Rotary International káàkiri àgbáyé ẹni tí wọ́n bá fi oyè yẹn dá lọ́lá wọ́n ń gbọ́ nǹkan tí ètò tí mò ń ṣe lórí rédíò Nàìjíríà gbà yẹn ó sì mú wọn lọ́kàn àtìlú òyìnbó ni wọ́n ti máa ń fi oyè yẹn dá yẹn lọ́lá ó pọ̀ àwọn yumbas àwọn ẹgbẹ́ fiban ní àpapọ̀ Nàìjíríà wọ́n fòye dá mi lọ́lá ti Ìbàdàn fòye dá mi lọ́lá wọ́n pọ̀ rẹpẹtẹ àwọn iléèwé ńkọ́ yunifásitì ńkọ́ gbogbo wọ́n pọ̀. mo lẹ́yìn náà kúkú ní Ìbàdàn lé Olúyọ̀ lé ọmọ ajé oró sùn ẹ wá wò Ìbàdàn tí ń gbágimọ́lẹ̀ tí ń béèrè ìjà ẹ wá wò Ìbàdàn tí ń gbágimọ́lẹ̀ tí ń lù ọ̀tẹ̀ Ìbàdàn ìlú Òjò ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bíjà àgbàlá Ògúnmọ́lá yín ti tó kòkò gbé sáré àgbàlá Ògúnmọ́lá yín jókòó bá bẹ́ẹ̀ lòmíì lọ arólú owó nìyí aró ògbójo ẹ̀yin lọ́mọ kéèmí òkújọ tẹ́ya ẹ má ṣe gbé ń fọ́ ya gbọ̀nàkẹ̀yìn ní ọjọ́ tó sà ẹ má ṣe gbé ń fọ́ sàláwẹ̀ ike èmi wádìí kí àmúṣe ẹ̀yẹ ẹ̀yin lọ́mọ ní kéèrè ọmọ ní ké ẹ̀yin gẹ́dẹ́ eégún di mẹ́fà ló pín lé. Ìgbà tí màmá mi lọ síbi àgbáre ni màmá mi ṣe iṣẹ́ púpọ̀ lórí mi mo sì ṣe ìwé jáde lórí ẹ̀ pàápàá nítọ́wà náà màmá kúṣẹ́ náà nù ìtàn onígbàgbé oore tí màmá mi ṣe Maria Ṣẹ̀giládé Àjọkẹ́jì ọmọ ọlọ́yẹ̀mọyìn Àjíbọ̀kẹ́ Ẹ̀yọ̀ ibi tó bá wà ilẹ̀ rẹ̀ ni o bàbá náà mo ṣe fún bàbá náà gbìyànjú torí ní gbogbo ẹbí wa bàbá mi ni àkọ́kọ́ tó kọ́ fọmọ ẹ̀ sílé ìwé gbogbo fámìlì wa àti ilé ìyá àti ilé bàbá kí n tiẹ̀ tó bẹ̀rẹ̀ ilé ìwé ni bàbá mi ti máa ń kọ́ mi ní abidi òun ló ràn mí lọ́wọ́ jùlọ torí ní alákọ̀ọ́bẹ̀rẹ̀ báyìí tí a bá ń kàwé báyìí èmi ni wọ́n sọ pé torí gbogbo ìwé yẹn ni bàbá ti kọ́ mi tí mo ti mọ̀ ní tó bẹ̀rẹ̀ ló fi á jẹ́ pé mo rántí pé 1951-52 ní St James's Ọ̀lànlá ní ọdún ìkórè tí wọ́n ń wá ọmọ tí ó wà á ka ìwé ẹ̀kọ́ kìíní ẹ̀kọ́ kejì èmi ni wọ́n gbé sórí àga báyìí tí mò ń kàwé láti ọmọ primary 2 primary 1 ṣe mọ̀ àtìgbà yẹn tí bàbá ìpìlẹ̀ tí bàbá fi lélẹ̀ òun ni àwọn olùkọ́ mi ń kọ́lé lé lórí bàbá mi ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ fi ọ̀nà hàn mí ló wá jẹ́ pé gbogbo iléèwé tí n bá ń lọ àwọn olùkọ́ wa máa ń gbé mi gẹ̀gẹ̀ bí ẹyin ni àti Òkúsẹ̀ǹdé ni o àti Islamic Secondary ni o àti St Luke's Teacher Training College ni o àti St Paul's Abẹ́òkúta ni o àti iléeṣẹ́ WNTV WNBS ni o gbogbo àwọn tí wọ́n jọ́gá mi wọ́n máa ń pọ́n mi lé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà tí ó ń gbìn tó gbìn òun ni òwú ló hù òun ni òso ló so ni òǹkà wa ń ká o òun ni gbogbo èèyàn wa ń ríran òwú rẹ̀ káàkiri àgbáláyé bàbá àti ìyá mi ibi tẹ́ ẹ bá wà lẹ́ẹ̀rí ni ìwọ bàbá mi mo gbà fún ọ o ṣé
ìwọ ìyè mi mo gbà fún ọ o ṣeun ẹ̀kọ́ tẹkùn mi ló ń bùkún mi lónìí ọgbọ́n tẹkùn mi ló ń gbé mi ga o bàbá rere màmá rere. nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ àti Adébáyọ̀ Fálétí ni o àtàwọn pòfẹ́sọ̀ bíi Adébóyè Babalọ́lá ni o wọ́n ní ewì tiwa ká mọ́ fi ṣagbe pé tá a bá fi ń ṣagbe pé bí alágbe ni wọ́n mọ̀ kà wá kún. àṣé ẹni tó bá mọ ibi tí ọ̀rọ̀ jà sí ọ̀tá ọlọ́rọ̀ ni. ẹ wo gbogbo rẹ́kọ̀dù tèmi kò sí ibì kan tí mò ń fi ewì ṣagbe ń bẹ̀. àwọn tí wọn ní ewì nínú ẹ̀jẹ̀ wọn tí wọn tí ìsàbínibí wọn tí wọn kọ wọn sáà rí i pé tákéwì kan bá dójú agbo wọn bẹ̀rẹ̀ sí máa towó mọ́lé lórí. Ọlátúbọ̀sún sì sọ pé ẹ bá fẹ́ akéwì fẹ́ sọ̀rọ̀ ìyànjú fẹ́ bí wàásì tàbí bí wàásù ni ló yẹ kó jẹ́. ẹ rí i pé nítorí pé èèyàn gorí àga wàásù òun wàásù rẹ̀ tẹ́ ń lọ́rùn ẹ̀ wà bọ́ sórí àga ẹ̀ wà máa fowó máa lórí. akéwì sọ wípé ẹ jókòó kẹ́ fetí balẹ̀ kẹ́ gbọ́ ni ó dáa jù. àṣé ẹni tó bá mọ ibi tọ́rọ̀ ọjà sí ọ̀tá ọlọ́rọ̀ ni. àwọn ọmọ kéékèèké yìí wá rí i pé tákéwì kan bá ti wá wọ́n dowó bò lórí owó wà ń bẹ̀ wọ́n ń sá lọ síbẹ̀. nígbà tó yá wọ́n wá di wípé wọ́n á sọ di gbá àtú ẹ̀yọ̀ àfàkéwì lójú agbo mọ́. bẹ́ẹ̀ ni nígbà táwa bẹ̀rẹ̀ gómìnà tó bá fẹ́ ṣe nǹkan tí ò bá tí kọ̀wé wá pé mo rántí pé ńgbà tí gómìnà Robert Adéyínká Adébáyọ̀ fẹ́ kúrò bí gómìnà èmi ló pè kí wọ́n á kéwì fún wọn látòrí gómìnà àtẹ́ẹ̀dì kọmíṣánná àtẹ́ẹ̀dì mínísítà àtẹ́ẹ̀dì other state gọ̀wọ́ọ̀nù olórí orílẹ̀-èdè wọ́n wá paralọ́ndà kọ́ mi Ọlátúbọ̀sún nìyẹn. ẹnìkan wá láti Àhòmàdìgbè tọ́mítí tó jẹ́ olórí wọn nílẹ̀ Dàòmì ó wá gbà yẹn lórí WNTV first in Africa ni paralọ́ndà kọ́ mi. iyì ẹ̀yẹ tí ewì nígbà yẹn la fẹ́ kó ní ṣùgbọ́n àwọn yìí jágbà lọ́wọ́ wa. àwọn kan wà nù wa tó jẹ́ pé owó táwọn ò bá rí olówó ni wọ́n ń kì gómìnà ni wọ́n ń kì káàkiri. tí àdánwò kan bá sì bá wa tọ́pọ̀lọ́ bá wọn wá ní ṣe bó ti gbowó iṣẹ́ rẹ̀ ìyẹn ló fa ìfàsẹ́yìn. ṣùgbọ́n àwọn tí wọ́n ń kọ ewì tó jẹ́ wípé kò mú à ń kí èèyàn lọ́wọ́ àwọn aráyé mọ̀ ń gba àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n mọ̀ ń gba tiwa o wọ́n mọ̀ ń ra rẹ́kọ̀dù wa o wọ́n mọ̀ ń ra ìwé wa o torí wọ́n mọ̀ wípé kì í ṣe pé torí owó nǹkan làákọ́ tì síwájú bí ẹ̀kọ́ sọ di akígbe. àwọn baba ńlá wa tí wọ́n máa ń kéwì akígbe ni wọ́n àwọn náà mọ̀ pálágbe làwọn. ṣùgbọ́n ewì tòde òní akéwì akọ̀wé ni wá a kì í ṣe bíi ó mú ìwé lọ́wọ́ ọmọ mi tó bá ti ń kàwé lọ́wọ́ sọ wá dáa kí wọ́n máa mọ̀ fowó mọ́ ọ lórí ń bẹ̀ ojú rẹ ò ní rí ìwé tó ń kà. akéwì akọ̀wé kò yẹ kó jẹ́ akéwì akígbe. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n torí gbẹ́nàgbẹ́nà làwa ẹ̀yin gbẹ́nugbẹ́nu sọ̀rọ̀sọ̀rọ̀ làwa ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀yin lẹ́wàá tú ìwé kálukú palẹ̀ pé ta ló bá wa débi tó yà dé yìí tó fi á di akéwì wa di pé àfàkéwì ẹjọ́ àfẹ́wì kéléwì ọmọ lọ ọwọ́ adi tí wọ́n ti tó jẹ́ pé owó ńláńlá ni wọ́n fi wá ń pè wá nígbà tiwa kan tó wá kéwì níbì kan bóyá wọ́n ń ṣayẹyẹ ìgbéyàwó. èmi lẹ́ ń ṣe tí ẹ fi pọ̀ báwọn yìí yẹn tí mo gbé jáde yẹn 1976 ní tó jẹ́ ń gbé jáde nígbà yẹn ni pé lọ́jọ́ sátidé báyìí àwọn bíi mẹ́wàá ó pè mí pé kí wọ́n á kéwì fún wọn bí ìgbéyàwó ṣé wọn àyàrá mi sọ́nà mẹ́wàá ni ẹ jẹ́ ká kú ṣe sínú rẹ́kọ́ọ̀dù kí àwọn èèyàn máa lò ló fi adi pé láti 1976 77 78 79 80 81 82 téèdì ìgbà tí òbí wa ṣe onílọ́jọ́ ìyàwó òun ló wá fìlú tòde òní ló fi pa tiwa yẹn mọ́lẹ̀ gbogbo bí ọdún mẹ́jọ yẹn kò sí bí wọ́n ti ń ṣègbéyàwó lábẹ́rùn ayé yìí Amẹ́ríkà ní London ní China ní Japan ní rẹ́kọ̀dù mi yẹn ni wọ́n ń lò ń gbọ́ pé a tó gbé kádìjọ lọ ibi ọlọ́mọ àìmọye ọlọ́mọ tó yẹ pé ibi ọlọ́mọ bá ń rè kádìjọ lọ bó kúkú wọn ó lo odògùn ní mọ́ lọ yéèpà odògùn ní mọ́ lọ bẹ́ẹ̀ ni gbogbo àwọn rẹ́kọ̀dù oníṣìlẹ̀ ń bẹ ń bẹ ọlọ́jọ́ òbí ń bẹ ń bẹ torí náà gbogbo orin rẹ́kọ̀dù yẹn títí ayérayé ni ká fi wé ẹni tí ó kì ọ́ pé nítorí pé o nírùngbọ̀n torí pé o fún lówó o sì jẹ́ ọkọ dúdú ọkọ pupa ọkọ àyìnrín tó bá ti kúrò
àwọn tó kí Awólọ́wọ̀ ńgbà ayé rẹ̀ rẹ́kọ̀dù wọn ṣe gbọ́ mọ́. àwọn tó kí Abíọ́lá ńgbà ayé rẹ̀ nítorí owó ṣe gbọ́ rẹ́kọ̀dù wọn mọ́. àwọn tó kí olówó tí ń fowó ṣàánú ńgbà ayé rẹ̀ ṣe gbọ́ rẹ́kọ̀dù yẹn mọ́. wọ́n wá ti akéwì akọ̀wé tó yẹ kó jẹ́ akéwì bíi Wọlé Ṣóyínká tí gbogbo aráyé ó gbóṣùbà fún òótọ́ ọ̀rọ̀ tí ó sọ. tí nǹkan kan bá ṣẹlẹ̀ báyìí Wọlé Ṣóyínká sọ̀rọ̀ tó yẹ pé nìkan kan ò lè gbó lẹ́nu káàkiri àgbáyé. irú tó yẹ kákéwì akọ̀wé ọjẹ́ nìyẹn. kò yẹ kó jẹ́ bí akígbe wípé ẹ̀ ń bá ti fún mi lówó kìnkì. kò sábà sí yàtọ̀ láàrin philosopher àti poet nílẹ̀ Yorùbá. gbogbo wọn poet akéwì ni wọ́n. ṣùgbọ́n nígbà tá a di akéwì akọ̀wé ó yẹ ká mọ̀ yàtọ̀ láàrin ẹni tí ń sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n àtẹni tó jẹ́ wípé bátànì ewì nìkan ló ń ké. ó yẹ kí àwọn ọ̀jọ̀gbọ́n tí wàá mọ̀ yàtọ̀ pé philosopher lélẹ̀ ọ̀jọ̀gbọ́n. nígbà tí mo kéwì kan wípé a kì í pè pàdé àwọn jìyàjìyà ni kì í jẹ́ amẹni tí alága àṣẹ tọ́ sí. kò tí ì sẹ́ni tó wírú ẹ̀ rí. àrònú wí ni pé tí mo ronú tèmi pé bí lè ṣe àbí nígbà tí mo sọ wípé bó o bá rí wọn lọ́ọ̀kan wọn á jọ̀yà Jésù tó bá bá wọn dénú ilé tán wọn á di gílángọnú ẹgbẹ́ ẹlẹ́yẹ ẹ gbọ́ nínú ta lọ ń tàn. bó o bá rí wọn lọ́ọ̀kan wọn á jọ bàbá súnà bó bá bá wọn dénú ilé tán wọn á di gílángọ nínú ẹgbẹ́ àfọmọ́ wọn sọ́sẹ́. kò sẹ́ni èmi ò mọ̀ ọ́ Allah ló mọ̀ ọ́ sẹ̀mí àlàálì mọ́nà mi dàwó ọlọ́run lọ́mẹ́ni tí ń sìn ọ̀run nìkan lọ́mẹ́ni tí ó là. àwọn ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n tí ó wúlò fún ìran yìí àti ìran tí ń bọ̀ òun ni philosophy ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ló yẹ kó pọ̀ ńbẹ̀. tí ẹnìkan bá wá kó méjèèjì pọ̀ tó ń jẹ́ poet tó sì tó ń jẹ́ philosopher òun ni philosopher poet fi wù mí láti jẹ́. mi ò fẹ́ jẹ́ poet nìkan. àwọn tó wà nílẹ̀ ní ìsìn tí mi ò tíì tó bá dénú yàrá mi ní ìsìn wọ́n á tó 100 tí mi ò tíì gbé jáde. tí mo bá rí pé tí mo bá wò sùn wípé kinní kan ìkan fẹ́ jáde ní ìsìn tí mo pè ní báyìí kí ọmọ rí lọ ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. wọ́n á wo gbogbo bí ìlú ṣe ń lọ báyìí ní ìsìn pé tí bá mi máa bá lọ rè tí mo bá gbéyàn jáde ní ìsìn kan wọ́n á máa béèrè pé ọjọ́ mélòó ló gbà mí mo ti kọ́ tipẹ́ bó bá ṣe ń wá sí mi lórí gẹ́gẹ́ bí akéwì ni mò ń kọ́ lẹ̀. bí mo wà ní ilé ìyàgbẹ́ bí mo wà nílé ìwẹ̀ wọ́n mú ìwé dání mú bírò dání tó bá wá sí ní lọ́kàn wọ́n kọ́ lẹ̀. téwì bá wà wọ́n kọ́ lẹ̀. báyìí kí ọmọ rí lọ ìgbàláyé ọlọ́run nìkan ni ìyípadà òyìn ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. mo ti ṣe rẹ́kọ̀dù fún Ìbàdàn mo ṣe fún Ẹ̀gbá mo ṣe fún Ìjẹ̀ṣà mo ṣe fún Tápà Léǹpé ní ìsìn mo fẹ́ ṣe fún Ìjẹ̀bú gbogbo ẹ ti wà ńlẹ̀. kí n bá kàn níjọ́ tí wọ́n bá kàn yẹ bóyá ẹnìkan nílẹ̀ Ìjẹ̀bú sọ pé òun fẹ́ ìwé ebi ń kàn mú bí tí mo bá kọ́ sí ni kì í ṣe pé èèyàn lè ṣírò pé ọjọ́ mélòó léèyàn lò lórí ẹ̀ ń kàn mú tó ẹ bá ń búùkù stúdíò mo fẹ́ wá ṣe rẹ́kọ̀dù ń ṣe rẹ́kọ̀dù kò sẹ́ni tó lè sọ wípé iye ọjọ́ mélòó ló gbà tó ronú ẹ̀ bí bá ṣe ń wá sí wa lọ́kàn là ń kọ́ lẹ̀ àìmọye ló sì wà ńlẹ̀ tí kò tí ì fojú kan tí kò tí aró ohun ò tí jáde dé pamọ́ rẹ̀ ntáyé ẹrú ẹ̀ bá jáde náà láàrẹ̀. kò sí tọ́kàn mú pẹ̀lú ìjọsẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà tèmi bá ti ṣiṣẹ́ tọ́lọ́run rán mi mo ti fi ilẹ̀ báwọn fún ó dọwọ́ àwọn tó bá ń bọ̀ lẹ́yìn. àti òǹkọ̀wé o àti kéwìkéwì o nígbà tiwa àwa ò fi ojú sùn wa yìí ṣe pé mo fẹ́ kọ̀wé nítorí owó tí n ó rí ń bẹ̀. àfojúsùn wa yìí ṣe pé mo fẹ́ kéwì nítorí pé ohun tí n ó rí ń bẹ̀. a fẹ́ kọ̀wé a fẹ́ kéwì nítorí pé a fẹ́ gbé èdè àti àṣà Yorùbá ga ni. tó bá jẹ́ pé yẹn làfojúsùn wọn ẹni tó bá mú yẹn ní bàdà eléyìí ni yóò tọ́jọ́ yóò pẹ́ níbẹ̀. ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé owó ló wá tí ò bá rówó ń bẹ̀ mọ́ yóò padà o. òró kùsùkùsù dá wáíwáí ni irú bẹ́ẹ̀ ó sì jẹ́. ṣùgbọ́n àwọn gbólóhùn tí ó sọ tó jẹ́ pé títí ayérayé ni wọ́n mọ̀ rántí rẹ̀
ni ìbá dáa kí á mójútó nílẹ̀ Yorùbá. Ó kọ̀wé o, gẹ́gẹ́ bí mo ṣe sọ, má ronú wípé ǹjẹ́ ìwé yìí ọ̀tà. Ronú pé àwùjọ yìí bí nǹkan ṣe ń lọ báyìí, oríṣiríṣi ọ̀nà bàbá àsàlá ó ń ṣe àwàdà ṣùgbọ́n òótọ́ ń jáde ńbẹ̀. Irú ẹ̀ náà ń pè ní sàtáyà tí George Orwell ṣe nínú Animal Farm. Ọpọlọ ẹlòmíràn mú nǹkan mi nísìn ẹ lọ ka tẹ́ bá délé ẹ lọ ka òṣìkà fẹ́ pẹlẹ́rù. Kókó tá a fẹ́ mú jáde ńbẹ̀ ni pé nígbà tí ẹyọ ẹnìkan tó bá sọ pé òun fẹ́ túnlé ayé ṣe tó sì kó ẹgbẹ́ jọ, ǹjẹ́ wọ́n máa gbà fún un? Kí lójú rẹ̀ máa rí? Lójú ọmọọba táyé rọ rí ọ̀kan láwọn, ojú ẹ̀ rí mọ̀ bò. Bójú ẹ̀ ti ń rí lọ́dọ̀ ìyàwó ló ń rí lọ́dọ̀ ìyá ló ń rí lọ́dọ̀ ọba ló ń rí lọ́dọ̀ aráàlú. Tí ẹnìkan bá sọ pé òun fẹ́ túnlé ayé òun fẹ́ aláwùjọ wa yóò dájé ń túnṣe, nítorí ẹ̀ máa rí ojú ọmọọba ọ̀kan láwọn rí. Ẹ lọ kàwé yẹn ẹ sì mọ nǹkan tí mò ń wí. So sàtáyà ni mo fọgbọ́n sọ àwùjọ wa pé báwùjọ wa ṣe rí nìyí. Ṣé Jésù lè wá ní ìsìn kópò òun ó tún bí Nàìjíríà yìí ṣe yóò ṣe president Nàìjíríà yìí, àbí ànábì Muhammadu ni ó wà ní ìsìn sọ pé òun fẹ́ tún Nàìjíríà yìí ṣe lónìí báyìí. Irú ẹ̀ ni ọmọ ọba ọ̀kan láwọn jẹ́ nínú ìwé òṣìkà fẹ́ pẹlẹ́rù. Díẹ̀ ló kù ó fẹ́ pa o. Èyí tó tẹ̀lé òṣìkà kọ́ pa gan-an ni òṣìkà pẹlẹ́rù ni tó tẹ̀lé tó máa tẹ̀lé. Torí náà tẹ́nìkan bá sọ wípé òun fẹ́ máa gbé Yorùbá lárugẹ, òun fẹ́ gbé ewì lárugẹ, tó bá jẹ́ pé àfojúsùn tiẹ̀ ni owó, òró kùsùkùsù dá wáíwáí ni ó jẹ́ o. Ìgbọ́n tó bá jẹ́ pé àfojúsùn ẹ̀ ni pé àgbéga èdè Yorùbá títí ayé kódà bí ó sì mọ́, àwọn yóò tún máa padà sí tiẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń padà sí ti George Orwell Animal Farm. A dá ẹgbẹ́ àtẹlẹwọ́ kalẹ̀ níbi ọdún mẹ́ta sẹ́yìn. Ọ̀kan lára àwọn àfojúsùn wa òun náà ni láti máa gbé èdè Yorùbá lárugẹ nípa gbígbé lítírésọ̀ Yorùbá lárugẹ. Òun náà ni ó jẹ́ kí a fi dá iṣẹ́ ògbóǹtarìgì kalẹ̀. Kí ni iṣẹ́ ògbóǹtarìgì? Níbi iṣẹ́ ògbóǹtarìgì rẹ̀ náà ni a ti ń gbóṣùbà, láti ń gbóríyìn, láti ti ń ṣe àfihàn àwọn àgbà òǹkọ̀wé lítírésọ̀ Yorùbá láti lè jẹ́ káwọn aráyé mọ iṣẹ́ ribiribi tí àwọn èèyàn yìí tán ti ṣe fún èdè àti àṣà Yorùbá. Látàrí iṣẹ́ yìí, à ń lérò pé yóò jẹ́ ìmísí fún àwọn akẹ́kọ̀ọ́, fún àwọn ọ̀dọ́ àti fún àwọn tó ń bọ̀ lẹ́yìn láti lè bá mọ̀ pé wọ́n lè jẹ́ èèyàn látàrí ìwé kíkọ, wọ́n lè jẹ́ èèyàn látàrí jíjẹ́ olùjagun àṣà, wọ́n lè jẹ́ èèyàn látàrí kíkọ́ àti mímọ̀ èdè àti àṣà Yorùbá wa. Gbẹ́nàgbẹ́nà ni mí, gbẹnugbẹnu ló kù. Àbí iṣẹ́ tọ́lọ́run rán mi mo ṣe o, mo sì fi gẹ́gẹ́ bí àwọn ará iwájú ti ṣe ń tára iwájú ṣe lẹ̀ ni ó dìtàn. Gbogbo wa la ó dìtàn, àti wọ́ àti mí, gbogbo wa la ó dìtàn, takọtabo la ó dìtàn. Èyí a bá ṣe lónìí o yóò dìtàn lọ́la, gbogbo wa la ó dìtàn. Béèyàn fi gbogbo ayé yìí gẹ́gẹ́ bí rẹ́kọ̀dù mi kan volume 9 nìyẹn o, ORCLP 80 1980 ló jáde. Asán nínú asán. Ohun gbogbo tí mo ní o tìrẹ ní í ṣe o bàbá, ohun gbogbo tí mo ní o tìrẹ ní í ṣe. Gbogbo akọ́lé ogún ni o, ara mọ́tò 30 ni o, gbogbo ẹ̀ ní ó lọ. Kò sẹ́ni tó ń rántí Abíọ́lá ní ìsìn nípa iye, kò sẹ́ni tó ń fi iye ilé tó kọ́ tó fi rántí ẹ̀, kò sẹ́ni tó ń fi iye ìyàwó tó ní wọ́n fi rántí ẹ̀, kò sẹ́ni tó fi mọ́tò tó ní tó gùn wọn ò fi rántí ẹ̀. Iṣẹ́ tó ṣe, ọwọ́ tó ṣe níbi tòṣèlú náà fi rántí ẹ̀. Ẹ̀yin náà ti mọ̀ pé àtẹ́lẹwọ́ la bá là, adẹ́dà àṣẹ̀dá ló kọ́ ní parun nìyẹn. Wọ́n yẹ pé ẹlẹ́dà ló gbé yín kalẹ̀, àtẹ́lẹwọ́ ẹni èsì ìtàn ní jẹ, ẹ̀ní tẹ́ o, ẹ̀ní tí o,
ẹ máa rántí pé ikán lọ́gbọ́n ikán ń fọgbọ́n tiẹ̀ mọ́lé káyé ejò lọ́gbọ́n ejò ń fi ọgbọ́n tiẹ̀ ṣèkà ẹ máa rántí pé oyin náà lọ́gbọ́n o oyin ń fọgbọ́n tiẹ̀ kó adùn jọ odídẹrẹ́ lọ́gbọ́n orinlẹ̀ dídẹrẹ́ ń fọgbọ́n tiwọn kọ ayé kò tọ́ lọ́gbọ́n ń fọgbọ́n tiẹ̀ sọ̀rọ̀ ta kò sẹ́ni tí ò lọ́gbọ́n o oníbi kálukú ń lọ́gbọ́n tiẹ̀ gbà lọ ni àtẹ́lẹwọ́ la bálà àmẹ́ni tó kọ́ àmọ̀pá àdẹ̀dá ló kọ́ yóò yẹ yín kò ní yẹ lẹ irú yín ò ní parun o orin tí mo fi bẹ̀rẹ̀ ń tún kọ́ fún yín o ẹgbẹ́ àtẹ́lẹwọ́ irú yín ò ní parun irú yín ò ní parun gbójú òun rọ̀ wọ̀wọ̀ táfẹ́fẹ́ ń kégi légi irú yín kò ní parun ẹ ṣé o ẹ kú àlejò mi ẹ kú ìnáwó mi o. irọ́ ni wọ́n ń pa Yorùbá ò lè parun irọ́ ni wọ́n ń pa Yorùbá ò lè parun èké ni wọ́n ṣe Yorùbá ò lè parun àtẹ́lẹwọ́ la bálà ṣèbádẹ́dá ló kọ́ irọ́ ni wọ́n ń pa Yorùbá ò lè parun irọ́ ni wọ́n ń pa Yorùbá ò lè parun èké ni wọ́n ṣe Yorùbá ò lè parun àtẹ́lẹwọ́ la bálà ṣèbádẹ́dá ló kọ́ irọ́ ni wọ́n ń pa Yorùbá ò lè parun.